kí gbogbo wa pé a kú ojúmọ́ mọ́ ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ayọ̀ àtàìkú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ gbogbo wa lọ́jọ́ títì ní lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 náà ni mo tún wà tá a ti mú ròyìn wá fún wa fún ti òwúrọ̀ yìí. Ojú tẹ́ fi wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà kò ní di. Orúkọ oníròyìn òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tó òwúrọ̀ yìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ti tẹ arábìnrin abilékọ kan èyí tí ó fẹ́ ta ọmọ ọdún 3 fún ènìyàn ní ìpínlẹ̀ Ògùn náà. Àwọn agbébọn ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ìpínlẹ̀ Kẹ́bì tí wọ́n sì dẹ́mi ẹnìkan légbodò nínú àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè náà nígbà tí wọ́n tún jí ènìyàn kan gbé sá lọ. Bí Wike fẹ́ bí ó sì kọ̀, dandan ni a máa ṣe ìwọ́de ní Eagle Square ní Àbújá. Àwọn ẹgbẹ́ tí wọ́n pè fún ìfẹ̀hónúhàn ìwọ́de ìta gbangba àwọn náà sọ bẹ́ẹ̀ sí ẹni tó jẹ́ mínísítà fún FCT l'Àbújá. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ṣe bẹ́ẹ̀ tẹ abilékọ tó jẹ́ ẹni ọdún 25 kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Yétúndé Gbádébọ̀ lórí ẹ̀sùn wípé ó ṣe bẹ́ẹ̀ fẹ́ ta ọmọ bíbí inú rẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Aládìyẹ ní ìpínlẹ̀ Ògùn. Yétúndé Gbádébọ̀ tó jẹ́ ẹni ọdún 25 yìí ó ní wọ́n sọ wípé ó fẹ́ ta ọmọbìnrin rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 3 fún ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday náà tó ń jẹ́ ẹni ọdún 38 ní ìpínlẹ̀ náà. Látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ìyún Ọmọlọ́lá Odùtọ́lá ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí ń ṣe ọjọ́ 25 oṣù tá a wà yìí nínú ọdún yìí bákan náà ní agbègbè Aládìyẹ lásìkò tí Gbádébọ̀ tí ń jẹ́ Yétúndé ọ̀hún tó ń pète pèrò tí wọ́n sì jọ ń dínàádúrà lórí iye tí wọ́n fẹ́ ta ọmọbìnrin ọ̀hún. Àwọn tí wọ́n kẹ́fìn àwọn méjèèjì lásìkò tí wọ́n ń dúnàádúrà lórí iye owó tán fẹ́ gbé lé ọmọ náà lórí ó ní wọ́n tètè lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí nígbà tí wọ́n sì tètè jí gìrì tí wọ́n ya síbi tí àwọn méjèèjì ti jọ ń dúnàádúrà yìí èyí tí wọ́n fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì ọ̀hún. Ẹni tó jẹ́ ìyá ọmọ náà Yétúndé Gbádébọ̀ oníléeṣẹ́ ọlọ́pàá sọ wípé ó fà á kékọ́rí bẹ́ẹ̀ ló sì kọjálẹ̀ wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni ọ̀rọ̀ náà ṣùgbọ́n ẹni tó fẹ́ ta ọmọ náà fún Sunday náà ó ní ó ti jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo ó ní òun fẹ́ ra ọmọ náà ní ọwọ́ rẹ̀ ní owó tó tó 700,000 láti ta ọmọ ọdún 3 ọ̀hún. Wàyí o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní àtìkíní àtìkejì wọn ni wọ́n ti wà ní akóló àwọn báyìí nígbà tí àwọn sì ń tẹ arábìnrin náà nínú láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ náà. Àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ yìí èyí Nigeria Customs Service ti ìpínlẹ̀ Kẹ́bì nígbà tí wọ́n ṣekú pa ènìyàn kan tí wọ́n sì jí ọ̀kan lára àwọn aṣọ́bodè náà jí gbé wọgbó lọ. Àwọn aṣọ́bodè tí wọ́n wà ní ẹ̀ka ti base koko ní ìpínlẹ̀ Kẹ́bì ó ní àwọn agbébọn náà ṣe ìkọlù sí ẹni tó jẹ́ alukoro àjọ ọ̀hún ìyún Muhammed Tajudeen Salisu ó sọ di mímọ̀ tó sì fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé ní ọjọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí ìyún July 25 ó ní àwọn agbébọn náà ṣe ìkọlù náà látàrí wípé wọ́n ń gbèrò láti gbé àwọn ẹrù òfin kan wọ inú ìlú ètò mú wọn kí wọ́n fi dáná ìbọn yá àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè náà nígbà tí wọ́n ní ẹnìkan ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ tí wọ́n sì tún jí èèyàn kan gbé sáwọnú igbó. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè èyí tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ ni wọ́n pe orúkọ rẹ̀ ní Dábọ̀ Umaru èyí tí wọ́n sì sọ wípé wọ́n jí gbé wọnú igbó lọ ní Babagana Abba Kabiru ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ aṣọ́bodè náà ó ní ọ̀rọ̀ burúkú ni ó sì bà àwọn lọ́kàn jẹ́ pẹ̀lú bí àwọn agbébọn náà bí wọ́n ṣe ìkọlù tí wọ́n dẹ̀mí ẹnìkan légbodò ó ní ẹni tí wọ́n dá légbodò ọ̀hún ó ní àwọn ti gbé òkú rẹ̀ lọ sí ìpínlẹ̀ Kaduna láti lọ sí gẹ́gẹ́ bí
ìlànà ẹ̀sìn ìsìláàmù tó sì ń fi ọwọ́ rẹ̀ sọ̀yà wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn tí àwọn sì ti ń dọdẹ àwọn ènìyàn burúkú yìí láti dóòlà ẹ̀mí Baba Gana Abba Kabiru èyí tí wọ́n jí gbé sá lọ nú igbó náà. Bẹ́ẹ̀ ló wá rọ gbogbo ìlú olórí tẹlẹ́mù wípé ẹnikẹ́ni tó bá kẹ́fín àbí tó bá ní ìròyìn bí àwọn ṣe lè rí àwọn ènìyàn yìí nínú igbó tí wọ́n wọ̀ lọ yìí kí wọ́n mọ́ tẹ́tì láti sọ fún àwọn kí àwọn lè dóòlà ẹ̀mí ẹni tó wà pẹ̀lú wọn nínú igbó ọ̀hún. Bí Wike fẹ́ bí ó sì kọ̀, dandan ni fún wa a máa ṣe ìwọ́de nínú Eagle Square èyàn ní Àbújá. Àwọn tí wọ́n ṣe àkójọpọ̀ tí wọ́n sì tún ṣe bàbá àṣàlẹ̀ àti alákòóso fún ètò ìwọ́de gbogbogbò èyí tí ó ń jà rìnrìn tójú rẹ̀ sì sú dẹ̀dẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí wọ́n sọ wípé yóò gbéra sọ ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tá a fẹ́ wọ̀ yìí èyí tí ń ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tí ń bọ̀ lọ́ọ̀kan yìí ó ní wọ́n sọ wípé àwọn ti fi lẹ́tà ìta gbangba ránṣẹ́ sí ẹni tó jẹ́ mínísítà fún FCT yún Wike wípé kí ó yọ̀ǹda Eagle Square náà fún àwọn kí àwọn fi ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn oní àlàáfíà tí àwọn ṣe. Ẹni tó jẹ́ adarí fún àjọ náà tí orúkọ rẹ̀ jẹ́ Dámiláre Adénọ́lá tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò tí wọ́n ń ṣe ètò kan ní Channels Television ìyẹn lánàá òde yìí òní ó sọ di mímọ̀ tó ní àwọn ti kọ lẹ́tà ìta gbangba sí Wike wípé àwọn fẹ́ lo Eagle Square náà ṣùgbọ́n ní sí ìyàlẹ́nu òun níṣe ni Wike sọ wípé òun kò rí lẹ́tà náà gbà bí kì í ṣe pé orí ayélujára ni òun ti ń gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní bó tiẹ̀ rí gbà bí kò rí gbà ó ṣeé ṣe kó sì páwọn tí àwọn fi lẹ́tà náà rán ó ní wọn kò tí ì fi jíṣẹ́ ṣùgbọ́n báyìí o àwọn yóò tún kọ ìmíì lónìí ọjọ́ ajé tí ń ṣe Monday sí ìta gbangba fún Wike lẹ́ẹ̀kan sí i. Ó wá ní bí Wike tiẹ̀ wá fẹ́ bí Wike kọ̀ àti pé wọ́n gbà o àti pé wọn ò gbà túláàsì ni àwọn yóò lo Eagle Square yìí láti fi ṣe ìwọ́de. Ó ní Eagle Square òun ló jẹ́ ti lílò fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí kì í ti ń ṣe ti iléeṣẹ́ aládàáni kankan tó jẹ́ ti ìjọba káàkiri orílẹ̀-èdè Nàìjíríà sì ni èèyàn ti ní àǹfààní láti lò ó. Ó ní sí ìyàlẹ́nu òun pẹ̀lú bí Wike ti ń sọ wípé àwọn yóò san owó tó jẹ́ ti security fees àwọn yóò sì tún san owó láti fi lo inú Eagle Square náà. Ó ní bò ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ète àti ọ̀nà láti má fi lè jẹ́ kí àwọn lo Eagle Square ni Wike ń sọ yìí. Ó ní kó tutù ẹ̀ dànù bó tiẹ̀ wá fẹ́ gan bó sì kọ̀ túláàsì ni àwọn yóò ṣe ìwọ́de ní Eagle Square náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti òwúrọ̀ yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún ká sí ti ìgbọ̀nyín ọ̀nà ní àyànfẹ́ Elédùmarè títí di àkókò tá a tún máa mú ìròyìn míì wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ lè máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè. Títí dìgbà náà àkójúmọ́ lẹ́ẹ̀kan sí i.